ẹ̀yin aráalé gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé gbogbo oṣù kẹwàá ọdọọdún ni wọ́n fi sọrí àyájọ́ ṣíṣe ìpolongo ìtanijí àti ìlanilọ́yẹ̀ lórí jẹjẹrẹ ọyàn fún àwọn obìnrin. Ìdí nìyí tí ọ̀nàrẹ́bù Sharafadeen Abiola tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Oyla tí wọ́n ṣe agbátẹrù ètò yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ikọ̀ BRECAN eléyìí tí wọ́n fi fẹ́ ṣe ìtanijí ìlanilọ́yẹ̀ àti àyẹ̀wò fún àwọn obìnrin lórí jẹjẹrẹ ọyàn èyí tí ó wáyé ní Mọ́níyà àti agbègbè rẹ̀ tó súnmọ́. Ní báyìí ìlànà tí à ń tọ̀ lórí bí a ti ṣe lè ṣe àyẹ̀wò àti àwọn nǹkan míì tó máa ń ṣúyọ nípasẹ̀ pé ká máa ṣàyẹ̀wò ọyàn wa lóòrèkóòrè àti bá a ti ṣe lè ṣe ara wa lórí ìmọ́tótó kí àìsàn jẹjẹrẹ kó má bàa ráyè wọlé sí wa lára. Òun ni ètò tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ lónìí. Ẹ máa bá wa ká lọ. Lórí ìpolongo ìtanijí àti ìlanilọ́yẹ̀ lórí ọ̀rọ̀ gbogbo tó jẹ mọ́ jẹjẹrẹ ọyàn ni ètò yìí wà fún. Ọkùnrin ni yín, kí wá ní àbúrò wa tó máa tójú bọ jẹjẹrẹ ọyàn? Ẹ ṣe ìyá mi, ṣe rí n tó jẹ mí lógún ní àwọn èèyàn mi nílùú àtọkùnrin àtobìnrin, àlàáfíà wọn ló jẹ mí lógún gẹ́gẹ́ bí èmi ti jẹ́ ọmọ bíbí ìlú yìí. So àlàáfíà wọn ló jẹ mí lógún, àwọn ìyá ìnáà náà bí mi, so ìṣẹ́ tí mo dẹ̀ ní sí ìyá mi púpọ̀ ló fà tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ àwọn obìnrin tó jẹ mí lógún púpọ̀ àti púpọ̀ jù. Kí làwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bí lẹ́yìn? Lágbára Ọlọ́run á ṣe cancer awareness nígbà yìí lónìí, breast cancer awareness fún àwọn obìnrin wa, àwọn ìyá wa, àwọn ọmọdé, àwọn ìyá káàkiri ètò ìjọba ìbílẹ̀ Akínyẹlé. A máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn bó ṣe máa ṣàyẹ̀wò ara wọn fúnra wọn nínú ilé. Á dẹ̀ tún ṣe screening táwọn test àtúnṣe fún wọn náà ní bíbá yìí náà. Ìtọ́ yẹ pé káwọn kan bá fẹ́ lọ sí UC láti lọ sí ó lè máa cost wọn tó bí 20,000 each. Àti pẹ̀lú agbára Ọlọ́run àtàtìlẹ́yìn BRECAN so àti Oyla Foundation àti facilitate tí wọ́n wá sí Akínyẹlé local government fún wọn bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti àyẹ̀wò fún àwọn ènìyàn wa ìyàfọwọ́ nígbà yìí lónìí. Àmì ni Tolú Táíwò, mo dẹ̀ jẹ́ alága obìnrin fún Breast Cancer Association of Nigeria, Ọ̀yọ́ State. Ètò tí ó wáyé lénìí, kí ni ètò náà dá lé lórí? Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé oṣù October tó jẹ́ oṣù kẹwàá nínú ọdún, ó jẹ́ oṣù tá a máa ń yà sọ́tọ̀ fún tá à ń pè ní Breast Cancer Awareness Month láti jẹ́ káwọn èèyàn mọ̀ nípa àrùn jẹjẹrẹ ọyàn. Òun la máa ń ya oṣù kẹwàá ọdún sí fún. Ètò tó wáyé lénìí? Ètò wáyé lénìí ni pé ìkànnà àwọn ètò tá a fẹ́ ṣe la gbé wá sí Akínyẹlé níbí tí àjọ Oyla Foundation àti àwa BRECAN tàjọ fọwọ́sowọ́pọ̀ láti gbé kalẹ̀ ká wá bá àwọn obìnrin, ọkùnrin, ọmọdé, àgbà sọ̀rọ̀ ní Akínyẹlé local government bí báyìí wípé kán lè mọ bó ṣe máa ṣe ìtọ́jú ọyàn wọn àti kán lè mọ̀ nípa jẹjẹrẹ ọyàn. A máa ṣe àyẹ̀wò ọ̀fẹ́ níbí báyìí lénìí. Tá a bá wá rí ẹnikẹ́ni tí a rí nǹkan kan nínú ọyàn ẹni náà, ó láwọn ìgbésẹ̀ tá a máa gbé, a máa rìfẹ́ ẹni náà sí ọ̀dọ̀ dókítà tó tún máa ṣe àyẹ̀wò síwájú sí i. Láti ibẹ̀ a máa mọ̀ àwọn nǹkan yòókù tá a máa ṣe. Orúkọ tèmi ni Mrs. Tijani Ọmọlọ́lá láti ìjọba ìbílẹ̀ wo? ìjọba ìbílẹ̀ Akínyẹlé local Chief government. Mrs. Juliet Obedemi, she's the national president of BRECAN. The one you appear for her, many Ó times. ṣe mẹ̀kúnnù láǹfààní, ó dẹ̀ ṣe olówó náà Please, I láǹfààní. need one more shot to Fún ìdí kan sí recognize ìkejì pé ìwé ètò tán gbé kalẹ̀ kálukú bá ṣe ń ṣe ni. Àrùn káńsà yẹn kò máa kọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò rówó ra oògùn láti mówó lọ sí ọsibítà. Tó bá gbé ètò kọ̀ọ̀kan lẹ̀ tó sì ń ṣe ìwòsàn fún ẹnì kọ̀ọ̀kan. Àlékún àlàáfíà wọn wá nínú àgọ́ ara ẹnì kọ̀ọ̀kan. Ará yìí. Taiwo, the chairperson of BRECAN, Oyo State chapter, the one you appear for her, please, one more. Mr. Oyla Ọlọ́run wa ṣe àgbéka fún wọn ibi tán lérò Ọlọ́run mú wọn débẹ̀. The next person I'm going to be calling to the ICMO. Ẹni Mrs. Bọ́lá ní Olóògùn Láti ìjọba ìbílẹ̀ wo? láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ní Ìbàdàn Ọ̀yọ́ State. There are some other people that I know, and all other executives and members of BRECAN, they also represent. Thank you very much. Kódà èèyàn tó bá di lẹ́yìn máa kó téèyàn fọwọ́ sí Tí ọmọ àwọn olùdíje bá dáadáa dé, lálùbárí wọ́n máa kàlẹ́ ń bá fún tó àwọn pààyàn rẹ wọ́n máa ń tẹ àwọn ní ẹni báyìí ó máa fún yàn yìí ni.
orúkọ mi ni ààrẹ olóyè Kọ́láwọlé Balógun ìyẹn mọ̀ sí olóyè Kọ́lá àwọn láti Ìlúmọ̀níyà. Ìlúmọ̀níyà níjọba ìbílẹ̀ Akínyẹlé local government. ilé ẹni fẹ́ràn tó ṣàgbékalẹ̀ rẹ̀ yìí. ètò ọ̀dà tó ṣe pàtàkì ó ní wípé ó mú ohun tí ọ̀dà wá sí Ìlúmọ̀níyà ọ̀pọ̀lọpọ̀ ní àrùn ṣe tí ó sì mọ̀ pé àrùn ṣe òun ṣùgbọ́n ó jẹ́ kí á mọ̀ wípé tí èèyàn bá fẹ́ tó ní ìtọ́ dá sí ìlú tó mú nǹkan tó bá dá wá sínú ìlú ni torí tó mú wá tó ṣe pàtàkì tó sì wúlò fara. ẹni tó ṣàgbékalẹ̀ kí ló kọ́. Sarafadeen Abiola Oila Foundation lórúkọ rẹ̀ ọlọ́run bá yóò jẹ́ kó ní àgbàríkà yóò jẹ́ kó ní àṣeyọrí èròǹgbà rẹ̀ tí ó fẹ́ ní dáadáa ọlọ́run bá yóò bá ní ṣe fún un yóò mọ àlọ́ rí yóò mọ àbọ̀ rí kò ní bá bìrì ọlọ́run pàdé o ọ̀làláwọ̀ làkúwàtà ilé àbílà lílẹ̀ àzì. èmi ni Akeem Ogundipe láti ìjọba ìbílẹ̀ o. láti ìjọba àbílẹ̀ Akẹ́lẹ́ṣin. kí lẹ rí sí ètò àyẹ̀wò dápanijì ìlanilọ́yẹ̀ tó ń gbé kalẹ̀. àdúgbò lọ́wọ́ Ọlọ́run wípé àwọn àgbà máa ń parí òwe pé tí ọmọ ẹni bá dà èèyàn ṣùgbà ẹ̀ ọmọ gidi ni tó gbé wá yìí torí pé mi ní alága gbogbo alága tó wà ní gáràjì ìjọ tó wá sọ fún mi mo ní orí ẹni bá dà ẹ̀tọ́ ni kéèyàn ṣe kí ni orí mi ló sọ yẹn máa gbé bọ̀ inú mi dùn tó pọ̀ lágbára Ọlọ́run èròǹgbà rẹ̀ sọ́lọ́run ibi tó ń lọ Ọlọ́run ó jò débẹ̀ láyọ̀ àtàlàfíà èròǹgbà wa pẹ̀lú rẹ̀ Ọlọ́run ó bá ní mú ṣẹ Ọlọ́run ó jò rí bẹ́ẹ̀ fún wa wàláhàúlà wàlákùátà ilá bílá ìlàsí Jésù Olúwa wa àmín. Gáràjì náà nílé mi. Àwọn
yẹn dé ṣọ́ọ̀bù ẹ̀ dé kó ìfọ̀kọ̀ ìfọ̀ ó yá kó ní jáde láti máa fọ̀ ṣọ́ọ̀bù ẹ̀ lábẹ́ wá sí tó bá ṣàtúwọ̀ ní gáràjì wà níbi náà ta tẹ́ǹkì lọ síbẹ̀ tó bá lọ́ọ̀kì sílẹ̀ tó bá fi sáà tó bá lọ́ọ̀kì pọ̀ tó bá fi sáà tó ń fi òun níbẹ̀ wà ní sọ. Baila. Ella va a fumar y tal. Hello. Ṣé ní location náà? Máa fi jẹ́ Lẹ́jọ́ lọ́lọ́dún. Okay. Jẹ́ kò yẹ ká. Dẹ́sẹ̀ sókè o, gbé bọ́ọ̀dì sókè o, ọmọ olóko gbéra kan, jí máa sùn, ẹni cháchẹ́ lágbo o, ọlọ́run òṣòjòrò, ogun yá owó mi jà, ẹ má jẹ́ kó jápa o, dẹ́sẹ̀ sókè o.
wà lórí. Penalty yan Ronaldo ló máa gbà. Àdàgùgùn 1-5 ọbẹ̀ yẹn máa ta. Fàpàlà jó gbàdàgbàdà o. Wọ́n jó lẹ́kọ̀ọ́, wọ́n jó nílùú Ghana o.